Ọkùnrin kan tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pè ní Greater Ọmọ Yorùbá tó wà ní ìlú New York lórílẹ̀‐èdè United States of America USA, ìyún olóyè Kẹ́hìndé Kọ́láwọlé, ó mà ti fi ẹ̀sùn kan Máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọ ọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tó jẹ́ olú ọmọ ìlú Èkó tó sì tún jẹ́ gbajúmọ̀ àgbà olórin fújì ní ilẹ̀ Yorùbá, ìyún Alhaji Abdulwasiu Ayinde Ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal, ẹni tí ó gbayé mọ̀ sí K1 The Ultimate. Ó ti fẹ̀sùn kàn án pé bàbá náà ó yẹ̀yẹ́ òun nínú oṣù tí a lò kọjá, ìyún oṣù kẹta, tó sì jẹ́ kó di mọ̀ wípé ìwà ìgbéraga tí Alhaji Abdulwasiu Ayinde tí ń hù, ó ní ìwà náà ó ti wá di ojú ẹ̀, ó ti lágbára kọjá sísọ. Ǹjẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀? Níbo ni Kẹ́hìndé Kọ́láwọlé níbo ló ti ṣàlàyé ọ̀rọ̀ náà? Orí ẹ̀rọ ayélujára ẹ̀ ló máa gbé ọ̀rọ̀ yìí sí nígbà tó ṣàlàyé pé òun wáyé láti orílẹ̀-èdè United States of America sórílẹ̀-èdè Nàìjíríà fún ayẹyẹ tí ọ̀rẹ́ òun kan fẹ́ ṣe ní ìlú Abẹ́òkúta. Kódà ó ní gbọ̀ngàn ayẹyẹ tó wà nínú ilé ìkàwé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí, èyí tó ń pè ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà ní ìlú Abẹ́òkúta, ó ní ayẹyẹ náà ti wáyé. Bẹ́ẹ̀ ló ní ayẹyẹ ọ̀hún wáyé lọ́jọ́ 22 nínú oṣù kẹta ọdún yìí, the 22nd of March 2026. Kẹ́hìndé Kọ́láwọlé jẹ́ kó di mọ̀ pé lásìkò tí ayẹyẹ náà ń lọ ni lòun gbé fóònù òun tóun ní kí òun ya fọ́tò nítorí ọ̀rẹ́ òun kan láti lè máa fi àwọn àwòrán náà rántí ayẹyẹ ọ̀hún. Ṣùgbọ́n Kẹ́hìndé Kọ́láwọlé ní lásìkò tóun ya fọ́tò náà, níṣẹ́ lòun rí ẹnìkan tó tì òun dànù tóun sì ń rábàbà tóun fẹ́ fi ẹnu gbálẹ̀. Onígbà tóun yóò sáré gbójú wo òkè láti wo ẹni tó yẹ̀yẹ́ òun tó tì òun bẹ́ẹ̀, oníṣẹ́ ló máa di olórí ọmọ ọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ìyún K1 The Ultimate. Ó ní kàkà kí K1 kó tún máa bá tiẹ̀ lọ, oníṣẹ́ ló tún dúró tó tẹjú mọ́ òun tó ń fojú burúkú wo òun bíi pòun lòun tó jẹ̀bi. Kẹ́hìndé Kọ́láwọlé ní ọ̀rọ̀ yìí ó máa dùn òun, kò sì lè jẹ́ kí òun dúró níbi ayẹyẹ náà nítorí pé ara òun ò balẹ̀, inú òun sì lè dùn kóun jókòó kóun wá máa gbórin K1 lẹ́yìn tó ti tì òun dànù tó yẹ̀yẹ́ òun. Nínú ọ̀rọ̀ tí Kẹ́hìndé Kọ́láwọlé wá kọ, ó ní tó jẹ́ kọ́rọ̀ dùn òun ni pé ká ní òun kì í ṣe ẹni tí K1 The Ultimate mọ̀ ni ọ̀rọ̀ òní di òun. Ó ní K1 The Ultimate tó ti wá sórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣàfihàn orí fún lẹ́ẹ̀kan rí táwọn ti mọ̀ra wọn. Bẹ́ẹ̀ ló ní ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ló mọ̀ l'Amẹ́ríkà nítorí pé ọ̀pọ̀ àwọn olórin lòun máa ń ṣe agbátẹrù tó máa ń ṣe ìgbélárugẹ fún. Kódà ó láwọn olórin bíi Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá tí ó gbayé mọ̀ sí Pasuma, Ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ó ti ṣe ìfọ̀rọ̀wárọ̀ fún ní ìlú Amẹ́ríkà láti ṣe ìgbélárugẹ fún wọn, tó sì ní bí K1 The Ultimate ṣe wá yẹ̀yẹ́ òun lẹ́yìn tó ti mọ òun yìí ó yà òun lẹ́nu. Ṣùgbọ́n dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, K1 The Ultimate kò tíì sọ̀rọ̀ tàbí fèsì lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí.